Awuyewuye ọ̀rọ̀ ń lọ lórí ayélujára wípé wọ́n jí bàbá wọn gbé. Wọ́n tiẹ̀ ní bàbá wọn sọnù ni. Ẹ̀dùn ní bàbá wọn wo wọ́n jí gbé àbí bàbá wọn wo ló sọnù. Olóyè Sunday Igboho'S kò sí ní tó ṣe bàbá. Bàbá wà láyọ̀ àtàlàáfíà. Bàbá ń jẹyán bẹ́ẹ̀ ni bàbá ń jẹ kà bẹ́ẹ̀ bàbá sì ń jẹ̀bà bẹ́ẹ̀ ni bàbá ń mògì. Nǹkan kan ò ṣe bàbá. Ọ̀rọ̀ bílẹ̀ káàárọ̀ oòjíire bí òmìnira ilẹ̀ Yorùbá bí ó ṣe tètè wá sí ìmúṣẹ níbẹ̀ lọ́kàn bàbá yìí. Bàbá ò fìgbà kankan túra sílẹ̀. Gúdúgúdú ni májàsọ́lá tí ò fìgbà kankan túra lẹ̀. Bí ayélujára bí àwọn èèyàn bá wá bọ́ sórí ayélujára tán bẹ̀rẹ̀ ní sọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ní láti inú tẹlifíṣàn àti rédíò tí ò láńtẹ́nà pé wọ́n ti jí olóyè Sunday Igboho gbé àbí bìkọ́ tẹ́ ẹ bá ti lé èèyàn sọnù bẹ́ẹ̀ rí èèyàn mọ́. Ntẹ́ ń gbìyànjú láti sọ ni pé wọ́n jí gbé. Ẹ kì í ẹ mú ẹ kì í ẹran bí òye á ní. Irú ikú wo ni ọ̀pọ̀ àgbà tá a wá ní bá po lórí rẹ̀ ń bẹ̀ bí wọ́n bá tiẹ̀ wá jìyàn gbé bàbí bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá sọnù sí olóyè Sunday Igboho ni. Akíkanjú ọkùnrin ogun yèrèpè tí ò níbì ká gbámú tí fi gbogbo ara jó ní wàìwàì. Igboho'S ẹni bá dárí sapá apá ẹni bá dárí sọ̀rọ̀ kò ìrókò àkó àpáta ní ọ̀ tí ò ṣe dárí sọ. Gbogbo èrò aburú wọn tán bá ń rò sọ́mọ Adéyẹmọ tí wọ́n ní ọ̀jẹ́ láṣẹ Èdùmàrè. Wọn àjọ olóyè Igboho gbé o. Olóyè Igboho ọ̀sọ́nu o. Gbogbo ẹ̀yin èèyàn wa ẹ lọ rèé fọkàn balẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí láàrin ọjọ́ bíi mélòó kan sẹ́yìn nígbà tán rí wípé gbogbo ọ̀nà táwọn ń gbà láti distract láti yí ojú ẹ̀yin èèyàn wa padà láti sẹ́rí yín padà kúrò lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni wọ́n ń dá. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri gbogbo orí ayélujára pé amọ̀ tanki àti búdòsà ń bẹ lé olóyè Sunday Igboho pé wọ́n ń wó ilé olóyè Sunday Igboho lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé mo bọ́ta sórí ètò mo ní ẹjá lọ rèé fọkàn balẹ̀ kò sí ní tọ́jọ́. Eléyìí náà wọ́n tún ti rí wípé yín ò ṣe mọ́. Wọ́n wá ní wípé wọ́n tún ti jí bàbá gbé bàbá yín wọ́n á jí gbé. Gbogbo ẹni bá ru aburú sọ́mọ Adéyẹmọ pátápátá ni ó gbẹ̀san aburú lágbára lọ́wọ́ Ọlọ́run torí wípé kíni ọmọ Adéyẹmọ ò ní pé kó lóko ọmọ roko kò sì ní pé kó lódò ọmọ rodò. Ọwọ́ nǹkan tó sọ ni wípé a nílò òmìnira. Òmìnira ńlẹ̀ káàárọ̀ oòjíire ó ṣe kókó kò sì sí àní-àní kò sí ní tó lè dí òmìnira yìí lọ́wọ́. Á gba òmìnira. Á gba òmìnira. Àsìkò àtúntò ó ti lọ àtún nǹkan kan tò mọ́ àfòmìnira ńlẹ̀ káàárọ̀ oòjíire. Bàbá tó jẹ́ wípé ìṣẹ́jú ní gbogbo ọ̀rọ̀ bílẹ̀ káàárọ̀ oòjíire bí ó ṣe dúró re níbẹ̀ lórí rẹ̀ lẹ́wà lọ́n jí gbé. Ẹ ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ ti ẹ̀ rò lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó sọ. Àpáta pààrà ọkùnrin ogun gúdúgúdú tí ò fìgbà kankan túra lẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run a ti sọ fún yín síwájú wípé ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ mọ̀ gbàlejò ẹ gbàlejò ní Ràbájìgan àti ní Rẹ́gẹ́dẹ́ fín. Ẹ gbàlejò nílùú Òṣogbo ní May 15 nílùú Òṣogbo ẹ gbàlejò. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn tó ń ṣe kò kárí ètò ní ìpínlẹ̀ Kwara ní Òró wọ́n gba ìwé látọ̀dọ̀ DPO ní Òró wípé Commissioner of Police lòun fẹ́ rí wọn ní ọ̀la. A sì ti mọ̀ pé ọ̀rọ̀ yóò ṣe lẹ́yìn bàbá wa Lai Muhammed òkúrò ayé atúrọ́ tàbí èlùbọ́ atókùmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ. Bàbá tó jẹ́ ọmọ Yorùbá àmọ́ tí ń dalẹ̀ káàárọ̀ oòjíire Ọlọ́run ò ní pẹ́ mú yín. Àwa ń rọ̀ yín ni à ń bẹ̀ yín. Ẹ lọ rèé sowó agbéjẹmọ́wọ́ rálì tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara nǹkankan ọ̀fọ́n ọ̀gbọ́lọ̀ fèrònàgbà torí wípé ìwọ́de alálàáfíà wọ́ọ́rọ́wọ́ ńlá fẹ́ ṣe. So kìí ṣe pé bóyá a fẹ́ ṣe rálì pé a fẹ́ da nǹkan rú rárá o. Àbá àyànjà olóyè Igboho'S bàbá sì sọ lánàá pé àwọn rọ gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá pé ibi yòówù tá a bá ti lọ rèé ṣe awareness campaign tá a mọ̀ sí ìtanijí pé ká má gbìyànjú ká má bọ́lọ́pàá jà mọ́. Ẹ jọ̀ọ́
ẹ má jà bọ́ ọlọ́pàá jà tán bá ti kọjú ọ̀rọ̀ sí a. Bàbá làwọn mọ̀ dájú wípé èdè ló di ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn tó yin ìbọn lu àwọn tó protest. Bàbá wa ní àwọn ń fi eléyìí fi wí ọmọ pé káwọn ọlọ́pàá ó dákun bí wọ́n bá rán wọn níṣẹ́ ẹrú ká gbìyànjú kí wọ́n fi tọmọ jẹ. Wọ́n bá rán wọn níṣẹ́ ẹrú kí wọ́n fi tọmọ jẹ pé olóyè Ìgbòho ó ní pé gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ lọ rèé ní nígbàgbọ́ pé òmìnira Yorùbá kù dẹ̀dẹ̀, òmìnira lẹ Yorùbá súnmọ́, òmìnira lẹ Yorùbá ó ti sún métílé. Ẹ ń béèrè lọ́wọ́ mi pé àwọn tán mú ní ìlú Abẹ́òkúta á fi èèyàn kankan sílẹ̀ sínú ìgbèkùn àwọn ọlọ́pàá ní àná ká tó kúrò lábẹ́òkúta. A rí i dájú pé gbogbo wọn pátápátá la gbà padà. Awọ eléwé ẹran a gba àwọn èèyàn 11 tán mú ń bẹ̀ a gbà wọ́n padà. Agbègbè Atan náà nínú police station yẹn wọ́n mú èèyàn 4 a wọnú bẹ̀ a gbà wọ́n padà. Kò sí èèyàn kankan nú àhámọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. A dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóyè Ìgbòho. Bàbá yóò fi wálẹ̀. Ìṣẹ́jú bá a ṣe ń pè wọ́n ló ń gbé kọ́ọ̀lù làwọn náà sọ pé ọyọ ẹ̀rìn báyìí ẹ ṣe báyìí. Ẹni tá ń pè lákíkanjú ọkùnrin nù. Èèyàn tí wá ń ṣe ribiribi báyìí tẹ́ ẹ wá lanu gbàgà bí ilẹ̀kùn abógundé tẹ́ ẹ ló ti sọnù. Bàbá yín ni ó sọnù. Èyí tí ẹ rò nǹkan kẹ́ ẹ tó sọ ni. Ẹ máa bẹ̀rù ìkúnlẹ̀ abiyamọ. Ẹ rántí pé ìyá kan bàbá kan náà ló bólóyè Ìgbòho tẹ́ ń ro aburú rò ní gbogbo ìgbà. Tẹ́ ń ro aburú rò ní ìṣẹ́jú. Ẹ lọ rèé sọ agbẹjẹmọ́wọ́ kẹ́ ẹ mọ́ bá rí ìbínú Ọlọ́run. Gbogbo ẹni tí sì ń bẹ́ńdì kílẹ̀ Yorùbá ọmọ gbòmìnira lágbára lọ́wọ́ Ọlọ́run àní padà jẹ́ èèyàn rúdurùdu ní ọgbẹ̀yìn ayé wọn. Torí pé kí ni a lè kọ̀ntínú láti máa jẹ̀yà yìí lọ àfi kí a bọ́ lóko ẹrú. Mo sì ti máa ń sọ ìsìn ní yé máa sọ pé gbogbo àwa tá ń agitate pátápátá, gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí gbogbo àwa tá ń bọ́ síta láti máa ṣe ìtanijí fún àwọn èèyàn. Ọ̀rọ̀ tútù ló kù wá kù tá a máa sọ. Àwọn àgbà bọ̀ wọ́n ní wá gbàkàrà wá gba dòǹdó lọ́mọ kéékèèké fi mojú èèyàn dáadáa. A fẹ́ sọ̀rọ̀ fún èèyàn nípa orílẹ̀-èdè tuntun tá a fẹ́ lọ. A fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tuntun tá a fẹ́ lọ. A wá ń sọ̀rọ̀ a wá ń deviate, a wá ń yà kúrò. Irọ́ àfi ká máa báwọn èèyàn sọ̀rọ̀ nípa èrè tabua tá a rí bá a bá gba orílẹ̀-èdè wa. Àkọ́kọ́ nú èrè ò ní wípé ètò ààbò wa lè mójútó. A lè mójútó ètò ààbò wa. A nílò láti máa ṣépè fún èèyàn. Lágbájá o, fún ọ̀bá sọ̀pọ́ọ̀tì wa kò ní dáa fún ọ rárá. A nídìí àti dárúkọ èèyàn kankan. Ṣé ẹ mọ̀ pé nígbà tí Ọlọ́run pa Nóà láṣẹ pé kó kan ọkọ̀ ojú omi, ọmọ bíbí Nóà náà kọ̀kọ̀ wọnú ọkọ̀. So kì í ṣe gbogbo ọmọ káàárọ̀ òjíire pátápátá ìní ọgbà ń tá a gbà. Kì í ṣe gbogbo wọn lórí ìran tán. Ọ̀pọ̀ já fọ́jú. Wọ́n kàn lájúlẹ̀ ni wọn ò fi ríran. Mẹ́mbà sì ti gba 1000 ọ̀pá aṣọ 3 ráìsì kóńgò kan ó ti tẹ́ wọn lọ́rùn. Fúdìí èyí ẹ jẹ́ á lọ rèé túnra wa fún ìdánilẹ́kọ̀ọ́ lórí bá a ti máa ń bá àyàn sọ̀rọ̀. Mo ti sọ láìmọye ìgbà ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ tó bá rí pé làákàyè rẹ̀ kó gbéra rẹ̀ wá sí déédéé ọmọ primary school ni ló lè ṣe gbéra rẹ̀ wá síbẹ̀. Láti rí pé n tó fẹ́ sọ láti rí jẹ́ kó gbọ́ àgbọ́yé ẹ̀ pàápàá jù lọ. Ẹ jẹ́ àkọ́kọ́ mú ní pé 4 cardinal points nǹkan 4 gbòógì ìdí tá a fi fẹ́ forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Àkọ́kọ́ ètò ààbò. Ẹ̀kejì ó ní ètò ìwòsàn. Ẹ̀kẹta ìgbáyégbádùn aráàlú léyìí tí ọ̀nà tó yè kóró oríṣiríṣi mèremère ọ̀nà tó yè kóró kóúnjẹ sọ̀wọ́n á bọ̀ nínú ìlú gbogbo ẹ̀ tí yòówù wà ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ni ètò ẹ̀kọ́. Orílẹ̀-èdè tí ètò ẹ̀kọ́ rẹ̀ bá ti lè mẹ́hẹ kò sí nǹkan kan tán fẹ́ ṣe rú ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa bá ń share ètò yìí kẹ́ ẹ máa bá ń love kẹ́ ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa bá hack mi. Tẹ́ ẹ bá ti share ẹ̀ tẹ́ ẹ dẹ̀ share tẹ́ ẹ love tẹ́ ẹ like ẹ̀ wọ́n á flag mi. Ẹ sì ní ráyè gbọ́ mi dáadáa mọ́.
ẹ máa bá ń lọ́ọ̀fù ẹ̀. So ìdí eléyìí ọ̀rọ̀ mẹ́rin yẹn a gbọ́dọ̀ mọ tẹ̀ máwọn ìyá wa létí, kì í ṣe pé ká wá máa ṣẹ́ èpè fúnra wa. Ètò ààbò lórílẹ̀‐èdè rándanràndan tá a wà yìí ó ti mẹ́hẹ. Ìjọba ò sì rójútùú sí ìjọba Nàìjíríà. Ìpàdé àárẹ̀ tán ló ṣe ààrẹ Buhari, àárẹ̀ kọ́, wọ́n lọ rèé ṣèpàdé aburú lu èbó ní London tán lọ ní. Wọ́n lọ rèé ṣèpàdé aburú ń bẹ̀ ní àwọn sínú ọlọ́nu. A ní ṣépè fún wọn, a ní súwe, a ní súre, bẹ́ẹ̀ ẹnu wa ò ní gbófo. Ẹ máa bá ń sí àyè ètò yìí, Ìṣọ̀kan Ọmọ Oòduà TV náà láwa ẹ̀. Ẹ̀rí palẹ̀ láwa ẹ̀ bá sì wò dáadáa, inú ọkọ̀ ni mo wà, ibì kan mo wà tí mo ti ń ṣètò. Kọ́lọ́hun ó ṣàánú wa náà ni. Ọ̀rọ̀ Yorùbá yìí jẹ mí lógún púpọ̀ torí pé ọmọ Yorùbá ni mí. Yorùbá ìyá tó bí mi lọ́mọ, Yorùbá ń bàbá tó bí mi lọ́mọ. Ilẹ̀ Yorùbá mò ń gbé, omi Yorùbá mò ń mu, oúnjẹ Yorùbá mò ń jẹ. Ń ṣe wá fi Yorùbá lẹ̀ tí wàá máa tẹ̀lé ìrankíran. Ètò ẹ̀kọ́ ó ṣe kókó. Ìgbáyégbádùn wa ó yẹ kó jẹ ìjọba lógún àmọ́ kò jẹ wọ́n lógún. Tẹ́ bá lọ wo pure water nílùú Abẹ́òkúta ní ìsìn ó ti di 20 náírà tá a mọ̀ sí 20 náírà. Tó bá jẹ́ wípé omi ẹ̀rọ wọlé kọ̀ọ̀kan ni kí la fẹ́ máa ra pure water fún, kí la máa ra table water fún. Ǹjẹ́ wọ́n ń ra table water l'Amẹ́ríkà, ṣé wọ́n ń rà ní London, ṣé wọ́n ń rà ní Germany? Fúdìí èyí ìgbáyégbádùn ọmọnìyàn kò sí mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ètò ààbò ó ti di fíàgẹ́, kò sí ètò ààbò mọ́. O ò lè rìn láti ìlú Ìbàdàn lọ s'Óṣogbo láì ní ṣe páyà rí ọkà òkè. Tó bá rìn láti Ìbàdàn lọ sí Èkó, tó bá ti kọjá tó géètì ń gúrú báyìí lẹ́mìí rí ó ti ká òkè lórí pé kíni. Tó bá tiẹ̀ ti dé interchange lọ́nà Ìwó Road s'Ékòó lẹ́mìí rí ó ti ká òkè torí pé wọ́n mọ bẹ̀rù kán mọ́ jí ọgbẹ́. Àfi bí ẹni wípé ìlú ilẹ̀ Yorùbá yìí náà kọ́ là ń gbé tẹ́lẹ̀. Àmọ́ bá a bá gborílẹ̀-èdè tíá, gómìnà tá a bá yàn yóò gbédè wa, oníkálukú á mọ̀ra wa, á mẹni ń jí ní gbé, á mẹni tí ń jalè, á mẹni tí ń ṣe 419. Fúdìí èyí àfi kí a gba òmìnira ló lè pè wa. Ẹ wo gbogbo ilé ìwòsàn wa gbogbo, èwo ló tí tọ́ka sí tá a lè pè ní ilé ìwòsàn gidi. Ẹ gbìyànjú ẹ lọ sí UCH, bó ṣe tóbi tó náà làdánwò bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Báwo ń gbogbo ẹ̀ ṣe rí láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ilẹ̀ Yorùbá ń rákòrò ní látàyè bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àárín. Bàbá wa Awólọ́wọ̀ ti kúrò ńbẹ̀ ní gbogbo nǹkan ti dúró sójú kan. Ìgbà wo la fẹ́ rìn? Bẹ́ẹ̀ àwa ni agbára. Àwa lágbára, ọ̀tọ̀ làwọn tí wá ń ṣe agbára yẹn, ọ̀tọ̀ làwọn tí ń lo agbára yẹn. Owó tá ń pa l'Ékòó lásán ó tó gbọ́ gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire, ó tó ṣe ilẹ̀ káàárọ̀ òjíire lọ́ṣọ̀ọ́. Ẹ gbìyànjú ẹ lọ wo nǹkan àlùmọ́ọ́nì wa, ẹ lọ wo ogún ilẹ̀ káàárọ̀ òjíire tí gbogbo rẹ̀ ti dẹnu kọlẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ lọ wo Láfíà Hotel tó wà l'Ápáta, ẹ lọ wo Wire and Cable tó wà lọ́nà Ọmí, ẹ lọ wo Naipo lọ́nà Àpáta bẹ́ẹ̀ bá dé BCG, gbogbo ogún ilẹ̀ káàárọ̀ òjíire ni. Ẹ lọ wo Premier Hotel, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Gómìnà 6 ní ń ṣe àkóso lórí àwọn tí mo dárúkọ yìí, wọ́n ṣàkóso rẹ̀ tì. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ gómìnà ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀ ní Dubai, ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀ ní London, délérí ibú ara yín, ẹ̀yin ìrankíran yìí. Bẹ́ẹ̀ bá wá síìkì ẹ gba ìlú òyìnbó lọ, àwa bá wá síìkì àmọ́ wá ṣáájú. Ọlọ́run ló ní kàn ìyá wa kọ́ wa lágbo, àgbo la wá mú tá fi wá ń sustain ara wa. Àfẹ́rú orílẹ̀-èdè yìí mọ́. Orílẹ̀-èdè yìí jẹ́ orílẹ̀-èdè tó kún fún wàhálà, ohun ìpayín keke.
ẹ̀jẹ̀ èèyàn ti ń pọ̀ jù lójoojúmọ́. Bẹ́ẹ̀ báyìí lè gbé ọkọ̀ tẹ́ rìn láti Ìbàdàn sílùú Òṣogbo bọ́ọ̀ bá ṣọ́ra ọ̀sà gbogbo pààtì ẹ̀ ní lọ́nà. Àmọ́ kò ka àwọn ìgbà tó yẹ pé wọ́n ní private jet, wọ́n ní presidential jet tó ń gbé kiri. Àwa ọ̀dọ́ ló wá yẹ ká rorí jù wípé ọjọ́ ọ̀la wa ti bàjẹ́ already. Kọjọ́ ọ̀túnla mọ́ bá wa bàjẹ́ ni la fi ń ké tantan. Ìgbà wo lọ́jọ́ ọ̀túnla? Ọjọ́ ọ̀túnla ni wípé kí ọ̀pọ̀ àwọn ọmọ táwa náà ó tún máa fokó wa bí kán má bàa kó sínú àdánwò irú ìta wa yìí. Ọ̀dọ́ mélòó ló kàwé tán tó ríṣẹ́? Kò sí. Oko ẹrú yìí náà la wà. Kò síṣẹ́, kò sí nǹkan kan. Ẹ wá ní a sì máa wà pẹ̀lú yín lórílẹ̀‐èdè, kò lè ṣeé ṣe. Pẹ̀lú information tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí, gómìnà ìpínlẹ̀ Ondo ní Òkìtìpupa àwọn Fúlàní ń ṣe training ńbẹ̀. Ẹ sì dákẹ́ ẹ̀ ń wòran àbẹ́lẹ̀ tí gbọ́ information yẹn látàná téèyàn tó dákọ̀ ara rẹ̀ tó fún wa ní gbogbo fún kinní ẹ̀. Gbogbo ẹ̀yin jágùn. Bàbá wa Ìbà Gani Adams, gbogbo yín ẹ jí gìrì, ẹ já lọ rèé wo ohun tó ń ṣẹlẹ̀ ní Èkìtì àtòǹdó. Ogun Fúlàní ti sọ̀ráǹdì wa already, a sì dákẹ́. Wọ́n pa kọmíṣánná ní ìpínlẹ̀ Ondo lénìí. Wọ́n jí alága kánsù gbé, a sì dákẹ́, à ń wòran. Ẹ̀yin òṣèlú, ẹ̀yin gómìnà, ẹ wá gẹ́fìlà kò kàn mí lágbára Ọlọ́run, ó jí ìyá yín gbé. Wọ́n ó jí ọmọ yín gbé torí pé kíni ara ni wá. Inú ìnira la wà. À ń bẹ̀ yín ni, ẹ bẹ̀rù Ọlọ́run. Àní ẹ má ṣe tó wù yín, àmọ́ ẹ mú àlàáfíà, ìgbáyégbádùn, ètò ààbò wálẹ̀ káàárọ̀ òjíire. Ẹ̀yin gómìnà rándanrandan yìí, ẹ mú lọ́kùnkúndùn. Ẹ mú lọ́kùnkúndùn náà. Àṣírí yín tí wọ́n lọ́pọ̀ yẹn ń gba 1 billion naira ń security vote. Bẹ́ẹ̀ bá wá ń gba 1 billion naira ń security vote, ta lẹ̀ ń kó fún? Ṣé báyìí pé ẹ yọ lórí ibú ẹ̀dá? Tí ẹ bá ṣe pé lórí ibú ni yín, 1 billion security vote. Kí lẹ̀ ń rà? Ní tẹ́ ń ṣe. Ẹ tún wá fẹ́ sáyìn Àmọ̀tẹ́kùn, ìjọba òfò l'Àbújá. Wọ́n wá ní wípé ẹ̀yin ìbọn sákàbùlà ni ẹ máa gbé kí, àmọ́ àwọn Fúlàní wọ́n lo AK-47. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè mí lórí ọ̀rọ̀ fóònù mi tó jábọ́ fọ́ ní Abẹ́òkúta lánàá, mo dúpẹ́ o, mo mọ̀ lóore o. Bẹ́ẹ̀ tí ń pè mí lọ́tún ló sì pé ọ̀nà wo la fẹ́ gbé gbà, bó la ṣe ṣe, ǹtẹ́ ẹlẹ́fẹ́ sí Ọlọ́run ó jẹ́ ẹ lè ṣe. Iṣẹ́ ìlú náà là ń ṣe. Ọlọ́run ní fóònù ọ̀fọ́, a sì ní choice, ó ti fọ́ náà nù. Ní ò jẹ́ rí mi lórí ètò látàná, ó yẹ kí n ṣètò. Àmọ́ fóònù fọ́. Àwọn ọlọ́pàá olórí ibú, kọ́lọ́mọ́ sí wọn lórí ibú tán, tó náà kan dànù wọn. Aláàfẹ́ sáàsì mọ́, ẹ wá fún wa ní SWAT tẹ́ tún wá fún wa, ẹlẹ́ẹ̀tì tírẹ́nì wọn ní mọ̀ yìnbọn bí olórí ibú, èyí wọn tún ṣàdédé gbébọn, ó dojú rẹ̀ kọ àwọn tí ń protest. Ẹ wá sọ fún mi, ká ní ìbọn òun ká ló pààyàn lánàá, orin kí làbá kọ sí gbẹ̀du. Gbogbo ẹ̀yin jagunjagun pátápátá, Ìbà Gani Adams, ẹ jọ̀ọ́ nítorí ọlọ́mọ ń bẹ̀ yín ni, ìlú Ondo, Òkìtìpupa, ẹ jẹ́ á gbéra, ẹ jẹ́ á lọ ọbẹ̀. Ẹ jẹ́ á lọ ọbẹ̀, ẹ jẹ́ á lọ rè mójútó nǹkan ní ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ má jogun Fúlàní ó kó wa. Ẹ̀yin jagunjagun ńlẹ̀ Ìbàdàn, ẹ̀yin jagunjagun ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin jagunjagun l'Ondo, ẹ̀yin jagunjagun l'Èkìtì, jagunjagun l'Èkó, ẹ̀yin tí ìbá ṣe pé ẹ̀yin lérí ibú, ọ̀pọ̀ jagunjagun ní Èkó, àbí kẹ́yìn ọjàjà Union, ẹ̀ ní làákàyè kankan. Ìjà Union nìkan lẹ́yìn máa jà. Ẹ dìde. Ìjà ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀. Ó ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ní kí ló ń porúkọ Lásù road l'Èkó. Àwọn Fúlàní Haúsá wọ́n bẹ̀rẹ̀ sí ní ba gbogbo mọ́tò jẹ́, wọ́n ń ba nǹkan jẹ́, wọ́n ń sáwọn èèyàn ládàá, ọlọ́pàá sójà ẹranjú kalẹ̀ ẹ̀ mọ̀ ṣe nǹkan kan. Ẹ dúná
yìí bá ṣe pé ẹyọ lórí ibú ọmọ ìrankíran ẹ̀yin Yorùbá ọlọ́pàá sójà tẹ wà ń bẹ̀ tẹ̀ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dá sí ṣé ìrankíran nìyí ni. tẹ́ rí gbogbo kínní tẹ́ ẹ̀dẹ̀ dákẹ́ wọ́n wá ń ba nǹkan jẹ́ ẹ̀dẹ̀ wá ń wòran. Òyò máa rí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọba tó jọ ní wá tá a jọ jíṣẹ́ fún. MC Kaka gbogbo yín ẹ dìde ẹ gbàgbé ọ̀rọ̀ òṣèlú. Ẹ gbàgbé ọ̀rọ̀ òṣèlú. Ẹ jájọ jígìrì sọ̀rọ̀ lẹ Káàárọ̀ Oòjíire. Ẹ jájọ jígìrì sọ̀rọ̀ lẹ Yorùbá. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV ẹ má gbàgbé rálì wa on the 15 nílùú Òṣogbo yóò milẹ̀ yóò ṣẹlẹ̀ kò sí jẹ́ gómìnà Gbóyèga Oyètọ́lá ṣe mọ̀ pé ẹ kọlà ìlà ń bẹ lẹ́ẹ̀kẹ́ yín bẹ́ẹ̀ bá ṣe wèrè ńjọ́ náà wèrè ó ṣe yín. Àfi kẹ́ ẹ sọ̀kọ́m kẹ́ ẹ gbàǹtọ́lọ̀ ń wí kẹ́ ẹ tẹ̀lé ọmọ Káàárọ̀ Oòjíire. Ìpínlẹ̀ Kwara à ń bọ̀ o on the 19 à ń bọ̀ nípínlẹ̀ Kwara. On the 22 à ń bọ̀ nípínlẹ̀ Ondo. On the 24 à ń bọ̀ nípínlẹ̀ Èkìtì. Ìkẹ́nẹ́ màá padà mọ́ kéde táìmù fún yín. Ǹjẹ́ màá fi eléyìí ṣe lọ torí pé orí ìrìn ni mo wà mo kàn ní kí n ṣètò ní. Ǹjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi Ẹniọlá máa ṣe wádẹ̀ kí ọ dáadáa kú ewu ọmọ. Ọjọ́ Jímọ̀ láṣẹ némi láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọmọ náà ó tó lóko ọkùnrin làǹtìlanti ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn akíkanjú ọmọ là ń bí òun. Àwọn àní bímọ nù ìyà. Ọ̀pọ̀ ọmọ ilé tá ń bí ọmọ tí ó gbádùn lẹ Káàárọ̀ Oòjíire. Omíyalé Adémọ́lá ni mò ń jẹ́ ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá lódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ jíjà. Ẹ mọ́ gbàgbé o olóyè Igboho'S sọnù o Chief Sunday Igboho is not missing. He will never be missing. The protection of the Almighty God is always on him. Gbogbo ẹ̀yin yẹn wá ní diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ẹ má dìtéènì èèyàn wa tẹ́ ẹ ní ọ wá sọ́dọ̀ yín lọ́la o lórí ọ̀rọ̀ rálì tá a fẹ́ ṣe ní Kwara ẹ ṣọ́ra yín gan à ń bẹ̀ yín ni. N máa fi eléyìí ṣe lọ. Ẹ ṣé gan ni. Ó dàárọ̀ o ká sùn láyọ̀ ká jí láyọ̀. Ó dàbọ̀.